ṣé ti àǹtí mi ṣe rí àwa tí a ní ọmú láì mo sọ fọ́lọ́ pé tí bá padà wá next life ó fún mi lọ́mú kékeré ó kàn useless ni àwọn àgbákò lèèyàn bá pàdé wọn ọmọ mú mu àní wọn mú eyín wọn eyín ṣáájà ìbí àtúmọ̀ kéèyàn jẹ ìbí àtúmọ̀ kéèyàn jẹ ni ọmọ mú mu. àtúmọ̀ kéèyàn jẹ àwọn máa gé lórí ọmú ni. ọmọ àgbákò lèèyàn láì jẹ ṣú láì jẹ ṣú ẹ kéèyàn jẹ lórí ọmú. ọlá ìdájọ́ fún yín o. ilé ìjà àyẹ̀jẹ̀ lórí ọmú tí orí yín burú ni lẹ́fí ìjà àyẹ̀jẹ̀ lórí ọmú. ẹnu yín mú orí yín burú lẹ́fí ìjà àyẹ̀jẹ̀ lórí ọmú ni ẹ̀yin òde mọ́ mú ni ẹ̀mọ́ mú máa náà ni. ọmọ tẹ mú láti kékeré gbogbo ọmú ìyá yín lẹ ti jájẹ ẹ jámù ìyá yín jẹta ẹ tó jámù obìnrin jẹ ẹ fẹ́ pa ni. ẹ̀dẹ̀ torí ọlọ́. mama mi kálí wá ṣàlàjọ bá ìtura lọ. ọmú tí àwọn ọmọ ìyàwó yín kí ẹyẹ kí wà lọ́bùjẹ first time. ẹwà romantic. wọn wà ní mi ò mẹ́rẹ́ ṣe nu wọn àǹtí mi tẹ bá gbé ọkùnrin ọ̀dẹ̀ mi sí orí kìíní pápá pé kọ́ ó ṣe bóyá eré obìnrin náà ni wàá sáré fẹ́ ya má ti ya baby wait obìnrin mi bá ṣeré normal tó yẹ pé wàá kàn filẹ̀ 1 hour yẹ kákọ̀ fún ẹni kákọ̀ gbé ẹ débẹ̀ irọ́ ni ẹlòmíì pẹ̀pẹ̀pẹ̀ lọ́mọ máa gbọ̀n báyìí èmi àmà da tó lẹ́nu ni 1 second bàbá ti wá wọ́n ti bá ṣẹ́ jẹ́ wọ́n ti bá ṣẹ́ jẹ́. Ìyàwó obìnrin máa ń pretend ní ẹjẹ máa sọmọ mọ ń gbọ́ ohun wọn ní wọ́n ń pretend ní sábà tí bá yẹn sùn tọ́ta gbogbo oyin gbogbo òdì máa ń ta wọ́n olòṣì ni ọ́ olòṣì ni ẹ́. ẹ ṣe àti ilé ìṣe. ẹ lọ sí ìpínlẹ̀ ṣe máa gbé ẹ tó ẹni tó wà bẹ́ẹ̀. alájà kò dábàá yìí o. àyà finish you ọ finish yẹ ọkàn tí fún níwùdí ni wo gbádùn wọ́n pretend gbogbo obìnrin pretend ní tí mò ń sọ